Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ẹ̀yin olólùfẹ́ fíìmù Abógundé apá kẹta. Ẹ kú ojúlọ́nà fíìmù yìí, ẹ ṣáà ti wo apá kìíní àti apá kejì fíìmù Abógundé, ẹ ti mọ bí fíìmù náà bí ó ṣe ní adùn tó, tí ó lárinrin tó. Ṣùgbọ́n tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù yìí, ẹ tẹ subscribe button o, torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù Abógundé tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín. Lónìí a máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Abógundé láti apá kìíní dórí apá kejì tó fi dórí apá kẹta tí a ń retí báyìí. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà? Ní tèmi Odunlade Adekola lèmi nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Abógundé. Èèyàn tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí, ẹ tẹ orúkọ rẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.